ọ̀kan pàtàkì lára àwọn oníṣòwò obìnrin ní orílẹ̀-èdè Nàìjíríà tí ó tún jẹ́ oníṣòwò tí ó ń ṣe dáadáa ní ìpínlẹ̀ Èkó àti ìlú Àbújá, ìyún Èyí Ògébọ̀, ó máa ti tú àṣírí nípa ìfẹ́ tó wà láàrin wọn àti ọ̀gá ìyún ààrẹ ẹgbẹ́ onímọ́tò National Union of Road Transport Workers NURTW lórílẹ̀-èdè yìí, Alhaji Musiliu Ayinde Akínsànyà, ẹni tí ó gbọ́ ìmọ̀ sí MC Olúọmọ tàbí Ayédáadé tàbí Olúùlúwa. Wọ́n ti sọ̀rọ̀ lórí àjọṣepọ̀ àárín àwọn méjèèjì àti bí àjọṣepọ̀ wọn bó ṣe dàrú. Bẹ́ẹ̀ ni Èyí Ògébọ̀ ló tún sọ̀rọ̀ lórí ẹ̀sùn táwọn èèyàn fi máa ń kàn án, ìyẹn ẹ̀sùn gbọ́kọ́gbọ́kọ́ tí àwọn èèyàn fi ń kàn lórí ẹ̀rọ ayélujára wípé ọkọ ọlọ́kọ lòun máa ń gbà àti wípé òun tún fẹ́ gba MC Olúọmọ mọ́ àwọn ìyàwó ẹ̀ ní ọwọ́. Ẹ rántí pé ní nǹkan bí ọdún 2021 ó ní ó hàn síta wípé ìfẹ́ kọ̀ọ̀kan wà láàrin Èyí Ògébọ̀ àti MC Olúọmọ. Bẹ́ẹ̀ ni wọ́n jẹ́ kó di mọ̀ pé MC Olúọmọ fẹ́ràn Èyí Ògébọ̀ kọjá sísọ nítorí pé obìnrin náà ti wọ̀ lójú púpọ̀ tí àjọṣepọ̀ tó sì wà ní àárín àwọn méjèèjì. Ṣùgbọ́n ṣá o, pẹ̀lú bí gbogbo eléyìí bó ṣe ń lọ nígbà tí ó fi di nǹkan bí ọdún 2023, níṣe ni awuyewuye tó bẹ̀rẹ̀ sí ní jáde wípé àárín MC Olúọmọ àti Èyí Ògébọ̀ ó ti dàrú, òǹkálùkù sì ti bá tiwọn lọ. Ṣá o, ní ọ̀sẹ̀ tí a wà nínú ẹ̀ yìí, ó ní Èyí Ògébọ̀ ni ó sọ̀rọ̀ lórí àjọṣepọ̀ òun àti MC Olúọmọ fún ìgbà àkọ́kọ́. Bẹ́ẹ̀ ni lóbìnrin náà jẹ́ kó di mímọ̀ wípé lóòótọ́ ni òun fẹ́ MC Olúọmọ dáadáa fún ọdún díẹ̀ àti wípé àwọn jẹ́ olólùfẹ́ síra wọn tó sì ròyìn MC Olúọmọ bí èèyàn dáadáa. Nínú ọ̀rọ̀ tí Èyí Ògébọ̀ tó sọ, ìlú ti wá jẹ́ kó di mímọ̀ wípé lásìkò tí òun fẹ́ MC Olúọmọ, ó ló jẹ́ ẹ̀dá kan tó lawọ́, ó ní kì í ṣe kó fi ń ṣojú ayé ní gbogbo àwọn tó jẹ́ ọ̀dọ́ tó máa ń káwọ́ sókè fún àti àwọn tó jẹ́ ẹni tó ń ṣọ́ géètì máa nù lé ẹ̀. Ó ló kéré jù bá fẹ́ fún wọn ní owó ẹgbẹ̀rún náírà 200,000 naira ló máa fún wọn. Ṣùgbọ́n ó ní bó ṣe wù Ọlọ́run ní ṣọlá, bó ṣe wù inú ṣe nǹkan òun àti MC Olúọmọ kálukú ti pín yà báyìí. Bẹ́ẹ̀ ló jẹ́ kó di mọ̀ fún àwọn tó ń fẹ̀sọ̀ gbọ́kọ̀gbọ́kọ̀ kan. Ó ní kán mú ọkọ tí òun bá gbà wá jáde, ó lóun ò fẹ́ ẹni tó ti níyàwó lérí àfẹ́ MC Olúọmọ. Ó ní ìdí tóun sì fi fẹ́ MC Olúọmọ ni pé mùsùlùmí ni nínú ẹ̀sìn Islam sì rèé, mùsùlùmí ní àṣẹ àti agbára láti fẹ́ ìyàwó 4. Onígbà tóun fẹ́ MC Olúọmọ, ìyàwó 3 ló ní nílé, èyí tó túmọ̀ sí pé òun lè jẹ́ ìyàwó 4. tó sì ní gbogbo àwọn tó wá ń sọ pé gbọ́kọ̀gbọ́kọ̀ lòun kí wọ́n jáde kán mú ọkọ wọn tóun fẹ́ wá rè, àti wípé MC Olúọmọ nìkan ṣoṣo ìyẹn tó ti níyàwó tóun fẹ́ rè. Bẹ́ẹ̀ ló tún jẹ́ kó di mọ̀ pé ìgbéyàwó 2 ọ̀tọ̀ọ̀tọ̀ lòun ti ṣe tó ti forí sápọ̀n, tí obìnrin tó ní iléeṣẹ́ Sayavet Interiors àti ilé Sayavet Interiors and Hotel tí ó ní náà tó sì jẹ́ kó di mọ̀ wípé ìgbéyàwó 2 tó dàrú ni ó sọ òun di ìyàndágbé fún tó pàdé MC Olúọmọ kó tó di pé òun di ìyàndágbé lásìkò yìí.